Ó lágbára ẹ gbọ́ná ẹ̀yin èèyàn mi tálá lè pè ní Queen of Waka nínú gbogbo àwọn tó ń kọ orin wákà lórílẹ̀‐èdè Nàìjíríà. Alhaja Amdalat Abeni oníwákà àwọn náà tó ti fọwọ́ sọ̀yà báyìí wípé àwọn ni the next Queen of Waka lẹ́yìn Alhaja Abeni Salawa Queen Salawa Abeni. Ó lágbára. Ẹ̀yin èèyàn mi mo mà tún kí yín káàbọ̀ sórí ìkànnì Digi Naija television bó lójú ọjọ́ lọ́dọ̀ tí yín ṣàlàáfíà ni mo tún bá yín lákòókò yìí. Gbogbo wa la mọ̀ wípé power struggle kò kí ń tán láàrin àwọn olórin bá a ṣe rìn láàrin àwọn olórin fújì bẹ́ẹ̀ náà la tún ṣe ń rìn yìí láàrin àwọn tó ń kọrin wákà and nǹkan tí Alhaja Abeni oníwákà tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ fún gbogbo ayé báyìí náà ni wípé tó bá ń ka àwọn olórin wákà ní méjì lẹ́yìn tó bá mú Alhaja Abeni Salawa wọ́n á sì mú Abeni oníwákà pé fún ìdí èyí o tí wọ́n bá ń sọ wípé ta ni Queen of Waka ló tọ́ sí àwọn ni the next person lẹ́yìn Queen Salawa Abeni. Ṣé rọ́ ni ṣé òótọ́ ni ẹ má bá mi fèrò yín nípa ìsí kọ́mẹ̀ntì torí kódà àwọn tó ń fọwọ́ ẹ̀ sọ̀yà náà ni wípé Alhaja Salawa Abeni gan mọ̀ wípé lẹ́yìn àwọn Abeni oníwákà náà ló tún kù. Àmọ́ ìbéèrè kan tèmi kàn ní fún gbogbo wa kí n tó gbé fọ́nrán Alhaja Abeni oníwákà wọlé ó ní wípé ṣòṣè yẹ ká máa rí irú power struggle yìí láàrin àwọn tó tún kọrin wákà nítorí gbogbo wa la mọ̀ bí tàwọn olórin fújì ṣe lọ nígbà tó bẹ̀rẹ̀ lọ́dún náà lọ́hùn àmọ́ bí wọ́n ṣe bára wọn jà títí lórí ọ̀rọ̀ wípé èmi lọ́ba orin ìwọ kọ́ lọ́ba orin fújì èmi lọ́ba orin àmọ́ bó ṣe dá ọ̀rọ̀ rẹpẹtẹ lẹ̀ láàrin wọn ṣe yẹ ká tó wá máa ríro sími láti láàrin àwọn tó ń kọ wákà náà ẹ máa bá mi fìdáhùn yín sí kọ́mẹ́ǹtì ẹ jẹ́ ń gbé fọ́nrán Alhaja Abeni oníwákà wọlé ká gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ nínú ẹ̀ mú padà bọ̀. kì í ṣe pé olórin wákà ò sí o olórin wákà wà o ọ̀rọ̀ Queen Salawa Abeni òun lẹ́bi mi. Alhaja náà ó yẹ kán lè mọ̀ yín pé ọ̀hún tí èèyàn kan máa ń ṣiṣẹ́ kan téèyàn ò bá ní èèyàn tó ọmọ tó wà lẹ́yìn wọn ló ń kọrin inú tí wọ́n náà dùn sí ni kò sí nǹkan tá a fẹ́ ṣe sáàrin yẹn inú tí wọ́n náà torí pé ní Nàìjíríà lónìí o adúpẹ́ fọlọ́run o táwa ń pe Queen Salawa Abeni wọ́n pe Abeni oníwákà billahi la ilaha illa huwa nígboro ayé yìí àwọn á pe Abeni. Kò sí bíi program tí màmá gan máa lọ tá bá ní àwọn mélòó ló ń kọ wákà kán tó dárúkọ anybody tá bá ti dárúkọ Abeni náà máa dárúkọ ó hàn gédégbé ni àtàní o mo ṣe sọfẹ́ sọ pé ògbà òní lórí rédíò ni àbó òrí lórí tẹlifíṣàn àbó òrí lórí social media àbó ògbọ́ lẹ́niwìẹ̀ ìrọ̀ àdúpẹ́ fọlọ́run ọba. àjọ kan àti lọ ṣeré kan ní kínírì Ìjẹ̀bú Ayé pé orí field kan náà la wà àwọn ọkùnrin náà pè wọ́n ṣe òkú àgbà ni àwa náà wà lórí field àdẹ̀dẹ́bẹ̀ alọ́kúnlẹ̀ fún wọn alọ́ kí wọn àdẹ̀ṣe gbogbo oníkàlùkù dẹ̀ bọ́ sórí field ó dẹ̀ ń kọrin lọ rẹ̀ sí wàhálà bó ṣe wà ní ẹ̀. Àlọ́pọ̀n wákà mi ti sún ó ti sún síwájú orin wákà ti yàtọ̀ gidi gan-an lọ́mọ gidigba ó ṣílẹ̀kùn ẹni bá ní kọ́kọ́rọ́ ṣóhun ló lè ṣílẹ̀kùn ilẹ̀kùn nílé àgbẹ̀tẹ́rí àwọn orin yẹn wá gbọ́ra ẹ̀ bá gan-an Abeni lọ́tún Abeni lósì alhamdulilayi rọ̀bìlẹ̀ àti lọ sí London àti lọ South Africa àti lọ sí Ghana Amẹ́ríkà ni wọ́n bá ti fún wa ní visa àìmọye promoter àwọn tí ẹ jẹ́ ń gbádùn Abeni afẹ́ká wá sí especially ọ̀rẹ́ mi Muinat Ejide tí mo sọ fún yín pé wà ní New Jersey yẹn ọ̀rọ̀ àná today is 3rd of September ọ̀rọ̀ ó ní Abeni àná ń bọ̀ lamẹ́ríkà àjọ máa rúùtù bẹ̀ yẹn ní sẹ́ẹ̀ tọ́lọ́wọ́n ọba Elédùmarè tó bá ti ṣe tán bá ti fún wa ní visa à ń lọ sí Amẹ́ríkà náà ní masha Allah a ti lọ sí Kútọ́nù a ti lọ sí Kumasi a ti lọ sí Ghana a ti lọ sí London a ti lọ sí South Africa. Ó lágbára o àfi sùúrù kọ́lọ́n kó ṣàánú wa lóòótọ́ tó bá ní ká máa kà ní méjì láàrin àwọn tó ń kọrin wákà lórílẹ̀‐èdè Nàìjíríà tá bá ti mú Alhaja Abeni Salawa á sì mú Abeni oníwákà náà kò sí rọ́nù ẹ̀ ṣùgbọ́n ṣá ẹ̀yin èèyàn tó bá wá ní káwọn tó wà láyé sí ká máa struggle fún pé èmi ni Queen of Waka ìwọ kọ́ ni Queen of Waka nísìnyí níbo la wá fẹ́ fi Ìyá Bàtúlé Àlàkẹ́ tó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tó kanlẹ̀ bẹ̀rẹ̀ orin wákà lórílẹ̀‐èdè Nàìjíríà ibo la fẹ́ fi àwọn yẹn sí ipò wo gan la fẹ́ fi wọ́n sí nítorí lọ́kàn tèmi
èmi believe wípé àwọn ìyá yìí gan tó máa ń sọ pé ká máa mú queen of waka gangan àwọn ò ní àkọ́kọ́ ẹni tó yẹ ká àkọ́kọ́ mú torí tá bá ní ká wo ìgbà táwọn ìyá yìí ti ń kọ waka láti 60s 70s náà ti ń kọ waka ṣé ọ̀wọ́n epo ni àbá ìrówó rà ẹ tiẹ̀ jẹ́ kọ́kọ́ play fídíò màmá Besile Alhaja interview tán ṣe kó tó di pé wọ́n jọ́lọ̀ nípè ẹ jẹ́ ń gbé wọlé káàdìjọ gbọ́ nǹkan tán sọ nínú ẹ̀ nípa ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin wákà gangan. ẹ gbọ́ iye ọdún tán láwọn ti bẹ̀rẹ̀ sí ní kọrin wákà òun rèé ẹjẹ́ àjọwò náà. èmi ní Besile Alhaja ẹni tí a bí ní Ìjẹ̀bú-Igbó ní odò Ládégùṣẹ̀ ní ìlú Ìjẹ̀bú-Igbó. Bàbá mi tó bí mi oníṣàkárà ni o. Ìgbà tó ń ṣe ṣàkárà ló bí mi. Ó dẹ̀ tiẹ̀ ń gbé mi yóòde gan. Lórí èmi nìkan náà lóbìnrin láàrin àwọn ọmọ ẹ̀. Ṣùgbọ́n kékeré ni bàbá wa ti kú. Èmi náà dẹ̀ dìde fún wákà yìí. Ọlọ́run pè níṣẹ́ mi gidi. Ìgbà wo gan lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ orin wákà yìí? Tí mo bẹ̀rẹ̀ orin wákà yìí, ó ti lé ní ó lọ bí 100 ọdún díẹ̀. Báwo gan lẹ́yìn ṣe bẹ̀rẹ̀ wákà? A mọ̀ pé ń bá bàbá yín kọ́ àmọ́ ẹ̀yin náà wá bẹ̀rẹ̀ nígbà wo báwo ló ṣe bẹ̀rẹ̀? Ìgbà tí bàbá mi ń ṣe èmi wà ní kékeré ńgbà yẹn. Gbàtẹ́ mi dẹ̀ dàgbà tí mo rí i pé mo tó ṣe eré wákà yìí èmi náà bẹ̀rẹ̀ practice. Mo bá àwọn ẹ̀gbọ́n mi ń di ẹ̀ mi. Ráfátù àti Táìbátù àti Àṣíà àti Mímọ́nàt gbogbo wọn ti lọ sí ilé àgbà o. Ṣùgbọ́n èmi ni mo wà nílé wa tí mo gbé ògo iṣẹ́ yẹn jáde. Ṣé ohun tá à ń pè ní Sele nìyí bó ti rí nìyí? Ṣé nígbà tá à ń ṣe wákà yìí kò sí ìlú o, ìlú kankan ò sí. Sele táwọn ẹgbẹ́ olórogún ń kó yóde ó wà lọ́mì dìsínyí o, òní la fi ń ṣe. Àmọ́ ní Allahumma ya Rabbi Sele ala Muhammadi fasaidi sadati nabi Muhammada. Orin tá à ń kọ́ ń gbà yẹn nìyẹn. Wọ́n dẹ̀ ń gbà wá lóde, èlò náà fi ń gbà wá sílé kan. Ṣẹ̀gbọ́n kan sí màmá ìsọnù ẹ̀ wọ́n ní ó ti ń tó 100 ọdún táwọn ti ń kọrin wákà. 100 yẹn tí máa ní kí n interpret sí èyìnbó that should be 80 years tí mi ò bá ṣe mistake tí màmá Besile Alhaja tí wọ́n ti ń kọrin wákà. Ibo wa la wá fẹ́ pinnu wọn sí tí àwọn tó bá wà láyé ẹ̀sìn tó bá ń struggle tó ń jà fún queen of waka. Èmi believe wípé àwọn tó jẹ́ originator wákà gangan àwọn gan ló tọ́ sí fún àwọn gangan ní title yẹn ló tọ́ sí. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ǹjọ́ yẹ ká tẹ̀ máa ríro power struggle yìí láàrin wọn. Because gẹ́gẹ́ bí mo ṣe sọ gbogbo alamọ bó ṣe lọ láàrin àwọn olórin fújì nígbà yẹn tí kálukú sọ pé èmi lọ bá orin ìwọ kọ́ lọ bá orin ìwọ kọ́ lèmi lọ bá orin tó ń fa ọ̀rọ̀ yẹn láàrin ara wọn títí kó tó di wípé bàbá Barrister olóògbé Barrister tí wọ́n wá fi Dr. Saheed Òṣùpá jẹ ọba orin fújì. And despite that náà gbogbo alamọ irú wàhálà rẹpẹtẹ tó dá kalẹ̀ nínú industry wọn ṣó wá yẹ ká tún máa rí similarity láàrin àwọn tó ń kọrin wákà. Kókó question tèmi nìyẹn nítorí èmi believe wípé if at all tó má tiẹ̀ ní pété ni title yẹn ló tọ́ sí àwọn tó ti jẹ́ originator iṣẹ́ ìgangan àwọn ló tọ́ sí. Ẹ̀yin èèyàn mi ojú wo lẹ̀yin fi wò ìyàwó lọ́kọ sí yín ẹ má bá mi jù sí kọ́mẹ̀ǹtì o torí wọ́n ní ọ̀rọ̀ tó bá kọ wájú sẹ́yìn ọ̀kan àṣìṣe kíni àsìkò yìí sẹ́lòmí ojú tó kọ sẹ́mi ò lè mi fi sọ ojú wo ló kọ sẹ́yìn ẹ máa jù sí kọ́mẹ̀ntì. Ẹ má wàá gbàgbé láti máa bá mi follow Digi Naija online lórí Facebook link tó wà ní comment section fídíò yìí máa gbé yín lórí Facebook page wa. And gbogbo yín tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi náà for the first time lórí YouTube ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ máa bá mi like kẹ̀sì máa share ètò kó máa lọ lórí ayélujára ká tún pàdé láyọ̀ àtàlàáfíà ó dàbọ̀.